ẹni tí gbogbo àwọn ọmọ Yorùbá nation home and abroad tí a bá jáde síta lọ́la láyọ̀ àti àlàáfíà àfa wàhálà àpé ogun ẹni tá a bá jáde síta lọ́la ẹni kò sí ewu fún wa number one nìyẹn. Number two, ẹni tí ẹ bá jáde lọ́la ẹni àwọn ọmọ Yorùbá nation ìjọba àgbáláyé ó ti báàkì wa ẹni tó bá dúpẹ́kẹ́ ẹ̀wọ̀n àgbáyé láṣẹ. So question tí èmi fẹ́ béèrè nìyẹn kí a tó máa gbà pé wọlé. Yes ma. Yes ma. Sherry, màá kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí the last question. Òfin àgbáyé ni charter ni fún self-determination. There's another one fún indigenous people. So méjì ni ọmọ Yorùbá nìkan dúró lé lórí. Àwọn míì ẹyọ kan péré náà máa ń dúró lé lórí. Ẹlòmíì ìkejì yẹn nìkan ló máa dúró lé lórí. But àwa méjèèjì lápapọ̀ la dúró lé lórí. Méjèèjì. A ní right to self-determination. Indigenous people ni wá. So òfin àgbáyé méjì ni a gbé ẹsẹ̀ lé lórí. Tá a dúró lórí àpáta ayérayé iná ọmọ Yorùbá. So òfin àgbáyé yẹn ní kò yẹ kó sí interference, kò yẹ kó sí ìjà, kò yẹ kó sí ìdààmú. Ṣé bí USSR ó pín lọ́jọ́ sí about 15. Kò sógun, kò sí nǹkan kan. Gbogbo wọn wà ń bẹ̀. Mélòó wọn tó pín ní Europe yẹn especially. Kò sógun, kò sí jà. Èmi tó bá tẹ̀ fẹ́ jà bóyá ogun kékeré, wọ́n ti yanjú ẹ̀, wọ́n ti parí ẹ̀. Wọn ò ní jẹ́ kí ogun yẹn tó ti Africa ẹ̀. Torí Africa ilẹ̀ máa rí pọ́n jà 11 years, 20 something years. Àwọn ò ń jà bẹ́ẹ̀ o lọ́dọ̀ tiwọn. So níbi tí mo lè ní bóyá jà tó ṣe díẹ̀ ní bóyá àwọn Kosovo. Bóyá àwọn yẹn ni yàtọ̀ sí yẹn, àwọn máa ń ṣe ní rọ̀rùn ni. So òfin àgbáyé ó fún àwa ní ààyè méjì tó nípọn. Tó dẹ̀ jẹ́ pé orí òótọ́ àti òdodo ni. Tó jẹ́ Ọlọ́run tẹ̀lé wá fún wa ní agbára yẹn. Kò yẹ kí ìjọba Nàìjíríà kọ́ láwọn fẹ́ jà. Òfin àgbáyé ò fi ààyè lẹ̀ fún ìjọba Nàìjíríà láti jà. Wọn ò ní ìdá tí bá wa jà. Ṣùgbọ́n wà ń bẹ̀. Okay. Ìgbà tí mo ní a máa jáde lọ́la, àwa jáde lọ peacefully ni. Okay. Ṣùgbọ́n tó wà ń bẹ̀ ni pé tí ìjọba Nàìjíríà bá attack wa, a máa ń láti defend ara wa. Okay. A máa defend nǹkan tó jẹ́ tiwa. Bó ṣe reality ẹ̀ nìyẹn. So nísìn àwa la come in peace. Bọ̀ àwọn ọmọ nǹkan táwọn máa sọ. Bóyá àwọn náà máa sọ pé let peace reign. Àmọ́. Bóyá wọ́n máa ní àwọn ò lè gbé nǹkan yín lẹ̀. Àwọn ò lè gbélé, àwọn ò ní gbà. So àmọ́ bóyá máa sọ bẹ́ẹ̀. Àmọ́ bóyá máa sọ pé nǹkan ti wà wọn lójú. Ẹ wá fẹ́ gbà á, àwọn ò ní gbà. Àmọ́ bóyá wọ́n fẹ́ sọ di ìjà. Àmọ́ bọ̀tán bá sọ di ìjà, a máa defend ara wa. Bó ṣe wà nìyẹn. Ọlọ́run wà lẹ́yìn wa. A jẹ́ pé Gòláyàtì tó fẹ́ kú ni. David làwa tọ́lọ́run wà lẹ́yìn wa. Bọ̀tá wo bá ìjà jáde. Òfin àgbáyé lóòótọ́ wọn ò ní respect fófin but wọ́n máa ń respect òfin àgbáyé. Wọ́n máa ń ṣe díẹ̀díẹ̀. Wọ́n máa ń ṣe fún òfin àgbáyé, wọ́n máa ń respect ẹ̀. So pẹ̀lú virtue of òfin yẹn tọ́lọ́run dẹ̀ ti bá wa rìnrìn yín débi tó dé yìí. Tán dẹ̀ rí pé ní tòótọ́ àti lódodo peace là ń pariwo. Tán dẹ̀ rí pé àárín ìrìn peace àtọ́jà. Ìjọ tán fẹ́ bẹ̀rẹ̀ reclamation yẹn mo ní ẹ dúró ẹ jẹ́ ká generate document reclamation. A tún ṣe fídíò ẹ̀ jáde. So wọ́n á gbọ́, wọ́n kà á lóyìnbó, wọ́n kà á ní Yorùbá. Kí wọ́n tún ṣe fẹ́ ká tún ṣe polówó peace. Lẹ́yìn tọ́lọ̀ ń ṣe fún wa, tọ́lọ̀ ń jogún fún wa. Okay, we come in peace. Ẹ jẹ́ ká wo nǹkan táwọn wá fẹ́ fi dá padà. But whatever be the case, a máa defend ilẹ̀ wa. Àdẹ̀wọlé until tí interim government bá bẹ̀rẹ̀. Until àwọn interim bá bẹ̀rẹ̀ iṣẹ́. Àwọn máa ní ká wọlé lágbára Ọlọ́run. Àwa dẹ̀ ní ìgbàgbọ́ pé kò yẹ kó pẹ́ rárá. Kò yẹ kí ìjọba Nàìjíríà tiẹ̀ fa wàhálà but kò sí wàhálà. À wo bó ṣe jẹ́.
torí ẹ ṣe mọ́mì mi kí n tó máa gba ìpè wọlé so question tí mo ní kí n bèèrè lọ́wọ́ gbogbo ọmọ àgbàlá lójú gbogbo àgbàlá ayé nìyẹn hello gbogbo wa ń gbọ́ yín mọ́mì mi ẹ káàsán mà. ẹ káàsán. yes ma ẹ kúrò lẹ́ ìpè 5 la máa gbà wọlé o 5 ẹ̀ẹ̀kan náà dẹ̀ la máa gbà tí mọ́mì ga máa wá dá gbogbo wa lóhùn àwa 5 la máa pè wọlé so fídíò yìí máa ṣì padà gbé wá láti wá máa sọ̀rọ̀ àwọn fídíò mọ́mì kì í ṣe lẹ́yìn nìkan a máa sọ̀rọ̀ sí lórí ìyẹn la máa fi ṣe fídíò reclaim lọ àtàwọn fídíòs reclaim tán bá ń send sí wa a máa show ẹ̀ tán bá ní ká show ẹ̀ náà máa show ẹ̀ tán bá send ẹ̀ sí mi. ẹ jọ̀ọ́ mà ẹ má bínú mà ẹ máa ní ìdá tí bá wa gbé gbogbo fídíò wọ́n máa send ẹ̀ sí yín àwọn youth máa send ẹ̀ sí yín so àwọn tán bá dẹ̀ tún fẹ́ link pẹ̀lú yín ẹ jọ̀ọ́ mà ẹ bá wa gbé so that àwọn ọmọ Yorùbá máa rí gbogbo bí nǹkan ṣe ń lọ so wọ́n á rí i pé àgbẹ̀ ìjà bọ́ta ìdùnnú ayọ̀ là ń gbé bọ́ta pa fẹ́ reclaim kan wa so gbogbo ẹ̀rí máa ṣàwá ń ta tó bá yẹ pé àwọn ni wọ́n tọ́jà tíjọba Nàìjíríà bá dá wàhálà lẹ̀ á yá rí i pé àwọn náà dá wàhálà lẹ̀ àbẹ́nikẹ́ni jà so bó ṣe wà nìyẹn lára nǹkan tán dẹ̀ lè fi dá wàhálà lẹ̀. mọ́mí ẹnìkan ní ṣé airport ni kò máa lọ kí ló dé tẹ́ pé máa ń rorò burúkú. ẹ̀rọ àmà gbogbo wa la ṣe rí gbogbo nǹkan lára bọ́dà Yorùbá ní airport wà lára bọ́dà Yorùbá ní seaport wà lára bọ́dà Yorùbá ní sẹ̀mẹ̀ bọ́dà wà gbogbo bọ́dà wa títí dé Jẹ́bà lọ kọjá gbogbo bọ́dà tó yí ilẹ̀ Yorùbá ká ọ̀rẹ́ gbogbo ẹ̀ bọ́dà wa ni gbogbo nǹkan tó dẹ̀ yí wa ká a máa claim ẹ̀ pẹ̀lú sùúrù láìsí ìjà nínú ẹ̀ rárá but a máa gbé ní ìgbésẹ̀ báwọn ọ̀dọ́ bá ṣe tó nǹkan wọn náà ṣe máa lọ but kì í ṣe pé a máa lọ lẹ́yọ ó ti o a máa lọ lódindi ni a máa lọ tó a máa pọ̀ gidi gan-an a máa pọ̀ gidi tán máa rí pé àwa la wá béèrè nǹkan wa o gbogbo ọ̀dọ́ dé lápapọ̀ àwa béèrè nǹkan wa ìyà ò gbọ́dọ̀ jẹ wá mọ́ o ó ti tó gẹ́ ilé ni àti dé báyìí ẹ jẹ́ a gbé nǹkan wa ká bẹ̀rẹ̀ sí lò fúnra wa ló bá tán bó ṣe wà nìyẹn so ẹ jọ̀ọ́ a máa sẹ́ǹde. wọ́n fi ń ṣèrùbà yín ẹ má dá wọn lóhùn o mi ò kò sí wàhálà gbogbo àwọn pé wọ́n fẹ́ lọ airport wọ́n fẹ́ ṣe yẹn a máa lọ but gbogbo wa la máa lọ èrò ló máa lọ́bẹ̀ o èrò gidi la máa lọ béèrè tó jẹ́ tiwa peacefully láìsí ìjà àjà but ó ní gbogbo ìgbésẹ̀ láíláí àwa la ní náà so kí la fẹ́ lọ jà ń bẹ̀ fún kí la fẹ́ ba nǹkan jẹ́ ń bẹ̀ fún láíláí àwa la ní náà àwa la ní kó nǹkan wọ̀nyí àwa la ní àṣà ní ba nǹkan ara wa jẹ́ but tí ìjọba Yorùbá bá dé pẹ̀lú peace àwọn ọmọ Yorùbá ta dé pẹ̀lú peace tíjọba Nàìjíríà bá ló ti òun ò fẹ́ peace a defend ara wa ò mú sọ ṣùgbọ́n yẹn a máa defend ara wa lára nǹkan tíjọba Nàìjíríà dẹ̀ lè fi sọ pé òun wá ìjà ní pé kó ní ọlọ́pàá àwọn àbí sójà àwọn àbí DS àbí nǹkan kan ó lóun fẹ́ arrest ọmọ Yorùbá wọ́n ń tọ́jà nìyẹn o torí a kì í ṣe criminal o wọ́n mọ ibi tí criminals wà wọ́n lọ mú wọn o àwọn tó ṣe train attack tó ń ṣe kidnapping ní between Kaduna and Abuja up till now wọn ò tí ì rí wọn mú o àwọn tó break Kuje prison wọn ò tí ì rí wọn mú o àwọn tó ń commit oríṣiríṣi atrocities wọn ò tí ì rí wọn mú o àwọn tó wá pa àwọn èèyàn sí ọ̀wọ́n bí wọn ò rí wọn mú o àwọn ò lọ́jà o a lọ bèrè nǹkan tí ò ń ṣe tiwa o a kì í ṣe criminals ọ̀dọ́ Yorùbá ò ń ṣe criminals nǹkan tó jẹ́ tiwa là ń lọ bèrè fún a dẹ̀ máa kúpà ibẹ̀. ẹ bá mi tẹ̀sẹ̀ bọ́ọ̀tì. tí wọ́n bá fẹ́ gbé ọwọ́ pé bóyá ru ti Lẹ́kí wọ́n má ta ẹ̀yẹ. ọ̀rọ̀ ìjàgbara yìí ẹ kílìkì share ẹ dẹ̀ bá mi kílìkì like. Okay. mọ́mì. ẹ má bínú mà kọ́ má gbé ọwọ́ Lẹ́kí wá o ìjọba Nàìjíríà kó má gbọ́wọ́ Lẹ́kí wá láíláí a máa defend orílẹ̀ wa láwa o àwa dẹ̀ lá ní nǹkan wa a dẹ̀ ní àsìkò ti tó a need the permission anybody o torí Ọlọ́run ló ti dá wa ló dẹ̀ ṣoore yẹn fún wa kí àwọn kankan má tọ́jà wa o a tọ́ ìjà a dẹ̀ bà nǹkan kan jẹ́ àwọn youths wa ọmọ olúwàbí ni wọ́n
àwọn ìta rò pé ẹ ti sọ di ìdàkudà Ọlọ́run ti ṣẹ́gun gbogbo ó ti ṣẹ́gun gbogbo yín pátá gbogbo àwọn ọ̀dọ́ wa ti rí ògo wọn lò ìgbé ayé tuntun ti dénú ayé wọn ìgbéga ti wọnú ayé wọn ìmọ́lẹ̀ wọnú ayé wọn bó ṣe wọnú ayé gbogbo wa láṣẹ Ọlọ́run ẹ má bínú mọ́ mi wa mà ẹ má bínú mà. ẹ máa sọ̀rọ̀ yín lọ mọ́ mi. Hello. Hello, SK907, my beautiful doctor, Queen. Thank you. God continue to protect, cherish, and bless you, your Amen. husband, and the kids. Amen. Mami, Abiola Onitiri, God bless you. Ẹ ṣeun ẹ kú iṣẹ́ takuntakun. Amen. Májẹ̀mú sọ 2022 náà ni ó cover bàbá Sunday, Ìgbòho, ó tún cover bàbá wa, Professor Banji Akintoye àti Adédìran. Gbogbo 2022 yìí náà ni gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta sọ náà lẹ́sìn sọ ní ọ̀la ẹ dákun ẹ jáde ẹ̀wù bíbà ò sínú ẹ̀. Image tán fi hàn wá náà ni Ted Kennedy ó fún Obama ó ní your dream shall live on kó tó jẹ president ó fún lájà kan tí ń jẹ Bo ó ní your dream àlá ẹ má jẹ́ kẹ́nìkan já àlá ẹ yàtọ̀ sí àlá ẹlòmíì àlá wa la fẹ́ dé orílẹ̀ ìlérí wa ní sísínsínsín ẹ jáde ẹ̀wù kó má bà yín ẹ̀wù kì í bọmọ Ọlọ́run ẹ jáde ológun olúwa náà lológun ẹ jáde wọ́n ti sọ̀kalẹ̀ àwọn ìmọ́lẹ̀ ti wà ń bẹ̀ màmá ìmọ́lẹ̀ nìyí o ìmọ́lẹ̀ statue of ìmọ́lẹ̀ páàkì ìmọ́lẹ̀ Mami Dúpẹ́ ó gbọ́dọ̀ wá sí Musẹ nílẹ̀ Nàìjíríà nílẹ̀ Yorùbá tábàgbà tán wọ́n fẹ́ ka sọ́ọ̀m náà fún yín sọ́ọ̀m 23 tí wọ́n ní kànkà tí wọ́n ká the Lord is my shepherd I shall not want he makes me to lay down in green pastures. He lead me beside quiet water. He restore my soul. He lead me in the path of righteousness for his name's sake. Yeah, though I walk through the valley of the shadow of death, I will fear no evil, for you are with me. Your rod and your staff, they comfort me. You prepare a table before me in the presence of my enemies. You anoint my hair with oil, and my cup overflow. Surely goodness and love will follow me all the days of my life, and I shall dwell in the house of the Lord forever and ever. Amen, amen, amen. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ wa ó jẹ́ jíjẹ mímu wa ilẹ̀ náà Ọlọ́run ti provide fún Yorùbá. Ọlọ́run bí tí Mami Dúpẹ́ ti máa ń sọ tòótọ́ ni Ọlọ́run provide nǹkan gbogbo. Owó thousands of people ẹnìkan ha mọ́wọ́. Ẹnìkan ká owó yẹn mọ́ làwọn ń jẹ lọ ìyá wa ń jẹ àwọn mẹ̀kúnnù Ọlọ́run ṣe nǹkan dáadáa fún gbogbo ẹ̀mí tó sọ̀kalẹ̀ sílé ayé ni Mami Dúpẹ́ Onítìrí kankan oníṣẹ́yìn o ẹ mọ̀ lọ́wọ́ tí wọ́n ní gbogbo àwọn èèyàn wa our team our reclaiming team and occupy team God bless you God is in front don't be afraid you are the warrior the warrior never be afraid ẹ má bẹ̀rù ẹ̀wọ̀ ìbọmọ Ọlọ́run kankan oníṣẹ́yìn tí mo fẹ́ fún yín ní àṣẹ kan tẹ bá ń jàjà Ọlọ́run tẹ́mi náà bá fẹ́ lọ èèyàn rí ìnira o èèyàn rí ìnira àlìjánà ni n tá ń pè lálìjánà ni inú ìmọ́lẹ̀ ni nǹkankan oníṣẹ́yìn team warrior team reclaiming ẹ jáde mo dúpẹ́ fún àwọn ẹni tí ń takò yín tẹ́lẹ̀ o kí gbogbo wọn padà kán wálé kájọ ṣọ̀kan tí Yorùbá ní ilẹ̀ náà kì í ṣe ti Mami Onítìrí ilẹ̀ náà kì í ṣe ti sísítà mi kì í ṣe ti ọmọ mi kì í ṣe ti ọmọ mi Dr. Queen kì í ṣe tiẹ̀ ànọ́mọ Ọlọ́run ọ̀kánú wa ànọ́mọ nílẹ̀ yẹn nítorí kí ló dé tá ń jàjà fún nítorí pé ìfẹ́ Ọlọ́run ju ìfẹ́ nǹkan gbogbo lọ náà ní ilẹ̀ yìí yóò jẹ́ gbígbà Yorùbá ẹ dìde àwùjọ ẹ dìde ọmọdé ẹ dìde àgbàlagbà ẹ dìde ẹ má Sunday Ìgbòho pápá ń fẹ́ kẹ́ dìde bàbá Akíntóyè pápá ń fẹ́ kẹ́ dìde ẹ fọwọ́ ọjà sílẹ̀ ẹ dìde this is the moment now and never reclaim take it this is your gift ẹ gbà o thank you I bless you God bless you God bless you God bless America thank you I bless you I love you all. Amen. Bye bye. Ẹ ṣé mà dọ́pẹ́ ẹ ṣé mà. Hello gbogbo wa ń gbọ́ yín ìpè 5 la máa gbà ẹlẹ́kejì lélẹ́yìí o hello
ìṣẹ́jú kan. Hello, màmá ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ ìṣẹ́jú kan. Okay. Ẹ jápẹ́ má bínú tó rọ lọ́hùn. Mo fẹ́ ṣàlàyé nípa bí Abidjan ṣe ṣẹlẹ̀. Tẹ́rí bí màmá ṣe lọ. Bí ṣẹlẹ̀ ó ṣàlàyé bí kí ni ṣe ṣẹlẹ̀ ẹ jọ. Bí Abidjan wọ́n ṣe ṣe Abidjan. Abidjan. Dẹ̀ mọ́mí dáàdì mi ẹ má bínú ẹ má ṣàlàyé bá Abidjan ṣe ṣẹlẹ̀ ẹ má bínú. Mo bẹ̀ yín nítorí ẹ jẹ́ kán sọ̀rọ̀ náà bóyá a lè rọgbọ́n mú bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká wò ó. À ń gbọ́ yín. Mọ́mí ní kẹ́ sọ. Mọ́mí ní kẹ́ ṣàlàyé Abidjan. Wọ́n ní kẹ́ ṣàlàyé Abidjan o. Hello mi ló tún gbé jáde. Hello. Ẹ kálẹ́ o. Bàbá wa tẹ́ fẹ́ ṣàlàyé Abidjan ẹ padà pé wọlé mọ́ ṣàlàyé Abidjan ẹ. Àǹtí wa ṣó yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ kálẹ́ o. Ẹ káàsán sà. Ìṣẹ́jú kan dádì mi. Ẹ kú iṣẹ́ takuntakun o. Queen wa tó wà so solid. Ẹ kú iṣẹ́ o. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀. Thank you sir. Màmá wa kí n sáré sọ fún yín tán. Ẹ fi details account number yẹn. Mo ti ní kó bá mi ṣe àwọn admin. Gbogbo wa máa sanwó sínú ẹ̀. Àmì bá mi copy ẹ̀ nínú group ẹ bá mi gbé wá kí n pin ẹ̀. Ẹ jọ̀ọ́ kẹ́ ṣàgbé sí screen so that gbogbo àwọn tó fẹ́ fowó sí wọ́n á mọ̀. Wọ́n á rí. Nítorí owó yìí wà. Ẹ jẹ́ bá mi ṣe admin ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ dúró dọ̀la. Ẹ má fi dá èmi nìkan. Mo fẹ́ praise Ọlọ́run fún mighty woman of valor, Madam Modupe Onitiri. Mighty woman of valor. Obìnrin ni, and then màmá àwọn ọkùnrin ni. So mo kàn fẹ́ pé ẹ jọ̀ọ́, ibo láti máa ti gather, ibo láti máa meet, ibo là ń lọ gangan. Ṣé ìyẹn classified information ni àbí? Bẹ́ẹ̀ ni sà. Ṣé a ní láti move on? You know, and then the last comment tí mo fẹ́ ṣe fún ọ̀rẹ́ wa Koiki ni wípé Ọlọ́run máa bùkún ẹ for standing and coming out for the truth. God will bless you, because for me, I was wondering if you've not been listening to Mama Onitiri. She is an intelligent woman. She is not only intelligent, she is anointed for a time as this. And we want to praise God for her. If a woman like her does not stand up, we will die. As simple as ABC. So God bless you. In fact, mo ti ń pè all the time. Mama ṣó yẹ kó rí bẹ́ẹ̀ rí pé mo ti ń pè bọ́ ìgbà tí ẹ pósìtì kọ́mẹ́ǹtì Koiki yẹn mi ìpè mọ́ nítorí mò ń ké bí ọmọ kékeré ni. Mo ní finally ẹnìkan lè rori at this time. Ní time mọ̀ kí ògbó wa jáde. Ṣé ní ready láti kú fún àwọn ìran wa. Ẹ ti gbọ́ ọgbọ̀n explanation. Paper ni everything. Adẹ̀tí ní paper ta ní paper ní everything. Gbogbo àgbáyé paper ní everything. Bóyá kí n gbé sórí page mi. Ẹ jẹ́ kí n gbé sórí page mi. Wọ́n ló gùn. Màá post ẹ̀ sórí page mi. Ẹ jọ̀ọ́ àkáǹtì yẹn màá post ẹ̀ sórí page mi. So paper ní everything láyé yìí. Tí paper yẹn bá ti ready àti ready láti. Paper wà ń bẹ̀. Zẹ́ wà ń bẹ̀. Ṣé aṣámọ̀ ẹ̀ pé àwọn Nigerian government wọn ò respect ara wọn any day tẹ́lẹ̀. So wọ́n lè jáde náà. Tí wọ́n bá jáde ńkọ́, táwa náà bá jáde dáadáa, kí ni wọ́n máa ṣe? Wọn ò tiẹ̀ lè ṣe anything ní. This is the time. Wake up, Yoruba people. Wake up, ẹ̀yin ọmọ Oòduà. Wake up and take your land. God bless you. Mama Onitiri, God bless you. Okay, sir. God bless you, sir. One-on-one. God bless you. Sir. God bless you, sir. Okay, sir. Hello, gbogbo wa ń gbọ́ yín. Ìṣẹ́jú kan dádì mi. Bàbá tẹ́ni ẹ fẹ́ pàtó kíní fún wa, mọ́mì ní kẹ́ ẹ pa o. Hello, ìṣẹ́jú kan dádì mi, ẹ má bínú. Okay, ẹ kú ètò. A lè kí màmá wa náà. So nǹkan tí mo kàn rí láti sọ ni wípé màmá wa tẹ́ gbé wá. Ọ̀rọ̀ tán ṣàlàyé fún wa lénìí
ó yẹ kán ti ṣàlàyé ọ̀rọ̀ yẹn sẹ́yìn. Torí àwọn èèyàn wọ́n wò wọ́n bí èèyàn bí láwọn ìgbà ní àwa wò wọ́n lé èèyàn rẹ̀. Torí gbogbo bàtà ń sọ pé àkáǹtì ò ṣe kankan o, àkáǹtì wọ́n ń gbowó wọn gbowó gbogbo ọ̀tọ́ bẹ̀rẹ̀ ló yẹ tó yẹ bọ́ sọ́wọ́ wọn sọ̀rọ̀. Nígbà tó olóyè ti gbàgbọ́ nìyẹn. Iṣẹ́ tó gbàgbọ́ ní ó gbowó lọ́wọ́ olóṣèlú ṣùgbọ́n ti gbàgbọ́ ọ̀rọ̀ tó yẹ pé àwọn ará Amẹ́ríkà tó wá kó ọ̀rọ̀ sí láti àwọn ará London àtàwọn ará Germany bẹ́ẹ̀ lọ́dọ̀ máa wà náà lé wọn lórí. Torí àwọn ń pa owó Yorùbá ìfẹ́yìn. Ṣùgbọ́n sì tí màmá bá mú ọ̀rọ̀ yẹn mọ́ra tí wọ́n sọ̀rọ̀ pé èmi ò gbowó. Wọ́n ní ìtàn ọ̀rọ̀ yìí àdúpẹ́ lọ́wọ́ ọlọ́. Tó nǹkan tó ṣẹlẹ̀ ń sìn àwọn náà pariwo gbogbo oníkálukú àjáde síta. Ọlọ́run àbá lọ́rẹ̀ nígbà máa wọ ọlọ́run àti gbogbo àwọn tó wà nílé o gbogbo àyín tẹ léyàn lé o wọ́n ti wà tó ti ṣí àpọ́gàmù yẹn ṣí àì. Rájà wọn ló ti ní ìwà ní tẹ́lẹ̀ ní àti gba Yorùbá ẹ̀ wrong side lásán tẹ́lẹ̀. Àsìkò ní gbogbo nǹkan àsìkò tó rọ̀ la máa gbà náà délé. Wọ́n jáde ṣe àwọn tó yẹ tán sẹ́ńpẹ́ wọn lè sọ̀rọ̀. Kì í ṣe pé ọkùnrin ló lè ṣe é. Téèyàn tóbìnrin bá dúró gẹ́gẹ́ bí akọni òun gangan lọkùnrin. Ẹ máa gbé tọ̀dọ̀ ṣe. Àkáǹtì òmìnira yẹn nìyẹn. Màá pín ẹjẹ́ kí n sáré pín ní kò ṣe ń gbé sí bíbá ogun. Zẹ́ wà ń bẹ̀, pépà wà ń bẹ̀, ó pọ̀, ó fẹ́ ń lọ bí oríṣi bíi 5. Different one ni wọ́n ti ń jù yẹn. Ẹ jọ̀ọ́ mọ́mì mi Stella tẹ́ bá mi jù síta yẹn. Ẹ bá mi jù káàkiri, ẹ bá mi jù náà sí orí YouTube. Ogun ni òun lélẹ̀ tí n bá post ẹ̀ síbí. Ṣé ẹ ti rí? Kò sẹ́ni tó máa lè rí ṣe ti rí bó ṣe rí ogun gan. Ó ì tí gùn jù báyìí lọ o. Ṣé ti rí pé ogun gan. So ó máa gbogbo ojú skin ni. Kò sí bí mo ṣe fẹ́ ṣe. Ogun gan ni. So màá gbé sí orí YouTube, orí Facebook. Màá post ẹ̀, màá dá nìkan post òun nìkan sórí Facebook. Bí a ṣe máa ṣe nìyẹn. A kò máa lọ bẹ̀ lọ́ máa click ẹ̀ lórí ní orí Facebook. Hello, gbogbo wa ń gbọ́ yín. Hello, ẹkú ètò mú kí ìyàwó Onitiri o, ẹkú ètò ẹkúṣẹ́. Yes, sir. Yes, sir. Àwọn nǹkan wa tá a fẹ́ claim padà yìí sìn. A ní nǹkan tó ti pín sọ́nà méjì. Àwọn kan wà tí Nàìjíríà tí wọ́n ṣe ń control. Àwọn kan tẹ̀ sì tún wà tí ẹgbọ́n wọn ti tà. As in privatization tó ti privatize. Alákọ̀ọ́kọ́ nú ẹ̀ ní bírú Niger Dock. Wọ́n ti privatize ẹ̀. Ṣé àwọn yẹn náà tó wà lára àwọn ibi tá a máa lọ occupy? Ìbéèrè tèmi nìyẹn. Àwọn ibi tí wọ́n ti privatize yẹn. Àwọn kíní máa ṣe gbogbo àwọn ìtẹ́rìmù yẹn àwọn tó wà ní ṣáàjì gbogbo kíní yẹn náà máa ṣe náà. Bọ̀ wọ́n mi lè dá yín lóhùn náà but gbogbo wọ̀nyí náà wọ́n ti ní list lọ́wọ́ tí wọ́n ti ẹni tó máa lead wọn náà ti ní gbogbo list ibi tó máa yà wọn hàn ní mi ò lọ́wọ́ lọ́dọ̀ tí èṣe titi wa so mọ́mì máa dáhùn wọn sá ẹ káàsán sá. Ẹ kú atótónu ẹ kú ọ̀rọ̀ lú ojú òde ti wá o. Àmín. Ìyá wa mo dúpẹ́ Onitiri Abiola. Ìyá tó yẹ pé orúkọ yẹn ń rò wọ́n from time to time ní Ọlọ́run bá wa dúpẹ́ fún yín. Àmín. Gbogbo bí ẹ ṣe jẹ́ kí nǹkan tí àwọn èèyàn ń sọ tí ẹ jẹ́ kó kó rẹ̀wẹ̀sì bá yín. A kí yín o, a yìn yín, Ọlọ́run bá kí yín jù bẹ́ẹ̀ lọ. Ọlọ́run ọba tó lágbára, Ọlọ́run bá máa fi sọ yín. Àsìkò yìí ó fẹ́ fi pé gbogbo ọmọ Yorùbá tó jẹ́ ọmọ Yorùbá tàtà pé ká jáde ọ̀rọ̀ láti gbọ́ lẹ́nu ìyá wa yìí. Àwọn ọ̀rọ̀ júlówó ọ̀rọ̀ láti gbọ́ lẹ́nu ìyá wa mo dúpẹ́ Onitiri. Ìyá wa ti ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́, wọ́n ti ṣiṣẹ́, wọ́n ti gbìyànjú. Iṣẹ́ tí wọ́n dẹ̀ ṣe pẹ̀lú gbogbo àwọn ọmọ Yorùbá òun náà la jọ ṣiṣẹ́ yẹn. Pé gbogbo àwọn ọmọ Yorùbá
collective effort wa òun náà níbi tí Ọlọ́run ní kí wọ́n rin ìrìn àjò yẹn dé. Eléyìí tó kù sí àwọn tọwọ́ àwọn ọmọ Yorùbá tàtà, ẹ jẹ́ ká dìde, ẹ jẹ́ ká gbìyànjú. Mo wá fẹ́ fi àsìkò yìí, mo fẹ́ fi pe bàbá wa olóyè Sunday Igboho Àdìsá ọmọ Aládìkún. Kò sí bá ṣe fẹ́ sọ ìtàn Yorùbá, pé Yorùbá dúró lẹ́nìí. Kò sí bá ṣe fẹ́ sọ ìtàn yẹn that we going to left him behind. A lè fi ọ̀rọ̀ CSI, a lè fi sẹ́yìn nípa ibi tí ilẹ̀ Yorùbá dúró lẹ́nìí àti nípa ibi tí ilẹ̀ Yorùbá ń lọ. Èmi fẹ́ fi ọgbọ́n ọmọdé ti tèmi bí mo fẹ́ fi pe olóyè Igboho. For whatever reason, yálà pé wọ́n lè jáde in person láti bá wa reclaim, yálà pé wọ́n lè send àwọn warriors wọn láti reclaim, kí wọ́n gbìyànjú, kí wọ́n jọ, kí wọ́n wọlá pé Ọlọ́run ọba òun náà ni wọ́n máa fi ṣe tí wọ́n fi síwájú nínú ọ̀rọ̀ wọn. Kí olóyè Igboho kí wọ́n wo gbogbo 70 million people ọmọ Yorùbá tí wọ́n wà tó ti wà nínú ìgbèkùn amalgamation tipẹ́tipẹ́ ọmọ Yorùbá tí wọ́n ti ń kérora tipẹ́tipẹ́, kí wọ́n wo ẹkún, kí wọ́n wo ẹ̀jẹ̀ tí ó ti sàn lọ lórí òmìnira ilẹ̀ Yorùbá yìí. Kí olóyè Sunday Igboho gbogbo nǹkan tó lè jẹ́ ìbínú, gbogbo nǹkan tó lè jẹ́ pé ní ọ̀rọ̀ tán sọ yóò fọwọ́ kàn mí lẹ́mìí, kí bàbá wa CSI kí wọ́n gbé kúrò lẹ́mìí. Kí wọ́n bá wa sọ̀pọ́tì ìyá wa Modúpẹ́ Onítìrí. Kí wọ́n bá wa sọ̀pọ́tì ìyá wa Modúpẹ́ Onítìrí Abiola, kí Ọlọ́run kó mú wa délẹ̀ lórí. Wọ́n máa wọ títí àwọn minority, torí pé ní kí ni àwa mọ̀ wípé àwọn minority kan wà tí wọ́n fẹ́ jẹ́ kí a débi tá a lọ. A mọ̀ pé àwọn minority kan wà tó já sí wípé ní nǹkan tó wà lórí ẹ̀mí tiwọn ó yàtọ̀ sí tágẹ́ẹ̀tì gbogbo 80 million ọmọ Yorùbá. Nǹkan tó wà nínú ọkàn tiwọn tí àwọn fẹ́ achieve, nǹkan tí minority tí àwọn tó pé less than 30 people, less than 50 people ní ilẹ̀ Yorùbá nínú ìjàngbara yìí, less than 50 people tágẹ́ẹ̀tì tiwọn personal target ni wọ́n ní, selfish interest tiwọn ló wà lẹ́mìí wọn. Gbogbo ẹni tó bá dẹ̀ ti wá ní separate target tó yẹ pé target tiẹ̀ ó yàtọ̀ sí gbogbo ibi tí ọmọ Yorùbá ń lọ. Kò sí ọgbọ́n tó ń dúró àwọn bẹ́ẹ̀ fẹ́ dájú pé wọ́n fẹ́ fa ìrìn àjò sẹ́yìn lọ. Mo fi bẹ̀ bàbá wa olóyè Igboho. Gbogbo ọmọ Yorùbá mo ń gba gbogbo ẹnu ọmọ Yorùbá. Mo fi bẹ̀ bàbá wa olóyè Igboho. Wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí, kí Ọlọ́run ọba kó jẹ́ kí wọ́n yọrí ẹ̀. Wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí, àsìkò títí wọn lédè yìí, iṣẹ́ tí wọn ló délẹ̀ yìí. Kọ́lọ̀ kó kún wa lápá, kọ́lọ̀ jẹ́ ká délẹ̀ lórí. Tá a bá débi tá a ń lọ, gbogbo nǹkan tó bá wà ńlẹ̀, a máa ṣètò ẹ̀. Ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run, mo ń bẹ̀ bàbá wa CSI, mo ń bẹ̀ gbogbo ẹ̀yin akọni ilẹ̀ Yorùbá lápapọ̀. Ẹ má jẹ́ ká gbàgbọ́dọ̀ fún ilẹ̀ Yorùbá. Ẹ má jẹ́ kí ilẹ̀ Yorùbá kó di ìtàn. Ẹ má jẹ́ kí ilẹ̀ Yorùbá kó di nǹkan tí ó máa jẹ́ sí pé àwọn ẹ̀yà kan náà máa darí wa bẹ̀ tá máa lọ pa kúbẹ́kúbẹ́ lábẹ́ wọn. Ìyá wa máa ń pẹ́ wọ́n ti ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́, wọ́n ti rin ọ̀pọ̀lọpọ̀ ìrìn. Ẹ má jẹ́ kójú ti àwọn ọmọ Yorùbá. Ẹ má jẹ́ kójú ti àwọn ọmọ Yorùbá. Gbogbo ẹ̀yin Àgbẹ̀kọ̀yà, gbogbo ẹ̀yin Àmọ̀tẹ́kùn tí ẹ jẹ́ individual ẹ mọ̀ wípé ní oyin ẹ̀jẹ̀ Yorùbá ló wà lára ní. Ẹ jẹ́ ká jáde láti lọ reclaim ilẹ̀ wa. Ẹ jẹ́ ká jáde wọ́n ti lọ gba ilẹ̀ wa. Ẹ má jẹ́ ká lísìn sí gbogbo ọ̀rọ̀ tí ò jámọ̀rọ̀ gidi tí àwọn kan sọ. Ẹ má jẹ́ ká dúró lórí àwọn tí wọ́n tún ti wò ó pé opportunity wo làwọn fẹ́ rí nílẹ̀ Yorùbá yìí tí wọ́n ti ń pín oyè láàrin ara wọn. Ẹ má jẹ́ ká wo àwọn tí wọ́n ti ní ohun tí wọ́n target. Ìfẹ́ ọmọ Yorùbá ò tí lẹ́mìí wọn. Àwọn tí wọ́n fẹ́ joyè, àwọn tí wọ́n ti fúnra wọn ní chief judge, àwọn tí wọ́n ti fúnra wọn ní governor, àwọn tí wọ́n ti fúnra ní president, àwọn tí wọ́n ti fúnra wọn láti fi ibi tẹ́pọ̀ wà tí wọ́n ti fi pè ní ara wọn. Ẹ jẹ́ ká ronú, ẹ
máa lo mọ́tò tí a rọ̀bà nílẹ̀ Yorùbá. Gbogbo wa la máa kọ́lé nílẹ̀ Yorùbá. Gbogbo wa ní àwọn tí wọ́n ti mú wa sí tẹ́lẹ̀tẹ́lẹ̀. Gbogbo wọn padà wá sílẹ̀ Yorùbá láti wá sìn wá. Eléyìí ni ẹ jẹ́ ká rò. Ilẹ̀ Yorùbá, àwọn ará òkèèrè náà máa ṣiṣẹ́ fún wa jẹ. Àwọn tí à ń ṣiṣẹ́ lábẹ́ wọn lọ́wọ́lọ́wọ́ báyìí, àwọn náà padà máa ṣiṣẹ́ lábẹ́ wa nílẹ̀ Yorùbá. Ìyẹn ni ẹ jẹ́ kó wà lórí ẹ̀mí wa. Ẹnìkan joyè, ẹnìkan ò joyè. Ẹnìkan joyè, ẹnìkan ò joyè. Wọ́n tí ì joyè. Ẹnìkan ò ní wà. Bàbá mi ẹ̀ ló fà wọ́n tí ì jẹ́ anything. Àwa la máa dìbò fún ẹni tí yóò jẹ́ pírẹ́sídẹ́ǹtì. Ẹni tí yóò jẹ́ àwa la máa dìbò wọn tí ì jẹ́ anything. Fìdí ẹ̀ yẹn gan interim yẹn fìdí ẹ̀ bóyá ló ṣe lè ju oṣù méjì àbí oṣù mẹ́ta lọ kán fi palẹ̀ gbogbo. Àbí mo purọ́ mọ́ mi. Bẹ́ẹ̀ ni mà bó ṣe rí nìyẹn. Àwọn kan tí dáàdì ń sọ ní pé àwọn kan ti pín kò fúnra wọn. Wọ́n ti ra fọ́ọ̀mù ti ra kò. Á dìbò ní ìyá àṣà wúrújú bí location 419 á máa dìbò ní. Àbí o. Á máa dìbò ní ó dẹ̀ máa kíwọ́ òfin pé nǹkan báyìí tó bá ti ṣe oṣù mẹ́ta ni wàá kúrò ń bẹ́ẹ̀ lẹ́nu mi ò bọ̀ bẹ́ẹ̀ á tún dìbò fẹ́ lómi ni. Ní ìlú tá a wà ní London yìí prime minister a lè ṣéǹgì prime minister tẹ́ẹ̀mẹ́ta ńgbà míì àti lọ́dún tá a ṣéǹgì ẹ̀ tẹ́ẹ̀mẹ́ta kọ́dún tó pé bá a ṣe máa ṣe náà nìyẹn kì í ṣe pé máa tẹ̀bà síbẹ̀ ọdún mẹ́rin ẹ máa ṣe lọ ó ṣe báyìí ó máa páàkì wẹ̀ ẹ̀ lómi máa bọ́ ọbẹ̀ ni. Lágbára Ọlọ́run bó ṣe máa rí nìyẹn. Àmín. So Ọlọ́run bá gbà fún wa ẹ jáde ọmọ Yorùbá. Ẹ̀yin tẹ́ ń wò mí lẹ́yìn máa jẹ president lémi lórí nílẹ̀ Yorùbá. Ẹ̀yin tẹ́ ń wò mí lẹ́yìn máa jẹ gómìnà lémi lórí nílẹ̀ Yorùbá. Kìí ṣe sọ yẹ kó rí bẹ́ẹ̀. So bó ṣe rí nìyẹn a máa dìbò ní èmi ò jẹ president èmi ò jẹ senator. Wọ́n senator tí ò gbọ́dọ̀ sọmọ Yorùbá lè ṣe àjẹsẹ́gẹ̀ ìyà. Á jẹ̀yà. So bó ṣe rí nìyẹn ẹ̀yin tẹ́ ń wò mí lẹ́yìn máa ṣèjọba lémi lórí. Ẹ̀yin ni mò ń ṣiṣẹ́ fún. Ẹ̀yin náà ṣèjọba lémi lórí. Á dẹ̀ dìbò fún yín ni. Kásá ti gbé gbèsè alẹ́ àlàáfíà kí gbèsè ayé àlàáfíà kó sá ti jọba nílẹ̀ Yorùbá. Nǹkan tá a wà áfíà nìyẹn. Mo dúpẹ́ mo kí ìyàwó amúdù. Thank you. Hello. Ẹ ṣé sà wá ṣe ń sà. Wọ́n àti ìdìbò fìdí ẹ̀ yẹn oṣù méjì àbí oṣù mẹ́ta péré ni fìdí ẹ̀ ni wọ́n. Bẹ́ẹ̀ ni lágbára Ọlọ́run. Hello, ṣé ẹ kó rí bẹ́ẹ̀ ẹ kú iṣẹ́ o Ọlọ́run á fèrè ẹ̀ fún yín gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣiṣẹ́ takuntakun lórí ọ̀rọ̀ ìlú wa nísìnyí mo fẹ́ kí mọ́mì wa màmá Onítìrí Ọlọ́run á kún yín ẹ wò Ọlọ́run á máa bẹ̀rẹ̀ sí gbogbo bẹ́ẹ̀ ṣe ń ìgbésẹ̀ ìkanra abiyamọ lórí gbogbo ọmọ Yorùbá Ọlọ́run ò ní dójú tì í Ọlọ́run ò ní gbà mímú yẹn lára yín mo bá àwọn ọmọ Yorùbá sọ̀rọ̀ sí èmi wà ó mú mi kó jẹ́ pé Nàìjíríà báyìí mo bá àwọn ọmọ Yorùbá sọ̀rọ̀ ẹ dìde lọ́la ẹ jáde ọ̀la ọjọ́ àánú ni ọ̀la ẹ lọ wádìí tomorrow Wednesday is the day of mercy àánú ni kẹ́ máa tọrọ lọ gbàlú onílù ìlú tiwa la fẹ́ gbà Ọlọ́run á ṣàánú fún wa then kí tó máa lọ mo fẹ́ kọrin kan fún mọ́mì wa orin ẹ̀ wọ́n ó lọ báyìí wọ́n ní ẹni láṣọ kó wá róṣọ a ò lè láṣọ ká má róṣọ ẹni láṣọ kó wá róṣọ a ò lè láṣọ ká má róṣọ ẹ̀yin ní aṣọ aṣọ ògo aṣọ ìbùkún aṣọ ìgbàlà aṣọ ìtùnú aṣọ ìdùnnú lọ́wọ́ fi bo gbogbo àwa ọmọ Yorùbá ní wáyé tí lágbára Ọlọ́run àwa àmín lórúkọ Jésù ẹ ṣé sà àmín sà ẹ ṣé sà gbogbo wa ṣe ń sà ẹ ṣé sà God bless you sà. Hello. Mọ́mí wá. Má ẹ káàsán mà. Ẹ káàsán mà ẹ kú ètò ẹ ṣe. Ètò ni. Ìyá ìwé ìrọ̀rùn ló bá dé. Ẹ ṣé mà. Èmi ni mo fún yín lórí ìyá ìwé ìrọ̀rùn ló bá dé ẹ ṣe. Ẹ ṣé mà a máa wúye o.
Wọ́n náà máa wúyè. Wàhálà ìmọ̀ mi ni mo jẹ́. A máa wúyè bá ìpàdé ẹ̀ ṣe. A wúyè. Ó yẹ sanwó oyè lónìí. Mọ́mì ẹ ní sùúrù. Mọ́mì ni a máa wúyè ẹ sanwó oyè. Ó yá síkò oyè dà. Ìyá ìwé ìrọ̀rùn. Ta ló fara mọ́? Mọ́mì mi ẹ ní sùúrù. Ta ló fara mọ́? Ìyá ìwé ìrọ̀rùn ló bá dé of Yorùbá land. Ó yá. Ìyá ìwé ẹ̀yin mélòó lẹ fara mọ́? Ṣó yẹ kó rí bẹ́ẹ̀ fara mọ́? Ta ló mọ bá mi sanwó owó oyè tèmi? Ìyá ìwé ìrọ̀rùn ló bá dé of Yorùbá land. Ìrọ̀rùn dẹ̀ ló bá dé. Òṣìlẹ̀kùn ìtumọ̀ ẹ̀ nìyẹn. Àfẹn tó bá mú kọ́kọ́rọ́ dání. Gidi kan òṣìlẹ̀kùn ẹ tó bá ní kọ́kọ́rọ́ ẹ̀ lọ́wọ́ ló máa ṣí. Ìyá ìrọ̀rùn ló bá dé ìyá ìwé of Yorùbá land. Ẹ yẹ sanwó orúkọ ẹ sanwó àga àjókòó. Mọ́mì tí náà máa wúyè. Ó yá. Ẹ jẹ́ kí síkà gbé síkà wọlé. Mọ́mì èyí lẹ́nu àwọn wúyè o. Ó yá. A máa wúyè. Ẹ ṣeun mà. Ẹ ṣeun ìyá wa. A dúpẹ́ mọ̀. Ẹ ṣe. Olúwa ṣeun mà. Adúpẹ́ gbogbo àwọn ọmọ Yorùbá dúpẹ́ lọ́wọ́ yín lágbára Ọlọ́run ẹ bẹ̀rẹ̀ ṣe Yorùbá lè ṣe dáadáa ẹ parí ẹ dáadáa lórúkọ Jésù. Àmín. Nígbà yóò ní lọ sí lórúkọ Jésù. Ẹ ṣeun. Àti àwọn ọ̀dọ́ wa pé ká jáde àtàgbà àtọmọdé eléyìí ò kàn kì í ṣọ̀rọ̀ ọ̀dọ́ nìkan àtàgbà àtọmọdé tí gbogbo wa jáde ká gba ẹ̀tọ́ wa lọ́wọ́ ìjọba amúnisìn Nàìjíríà ká gba ẹ̀tọ́ wa lọ́wọ́ àwọn Fúlàní ònílé kò sí Fúlàní lára Nàìjíríà tẹ́lẹ̀ wọ́n rápálá wọlé sínú Nàìjíríà ní wọ́n wá láti another country lọ́wọ́ sí Nàìjíríà kó ìṣàwọn ló wá da ayé wa ìbáraìbò ẹ jẹ́ àgbáyé wa lọ́wọ́ àwọn Fúlàní ẹ jẹ́ àgbáyé wa lọ́wọ́ àwọn ọ̀jẹ̀lú ilẹ̀ Yorùbá ẹ jẹ́ àgbáyé wa lọ́wọ́ àwọn ọ̀jẹ̀lú ilẹ̀ Yorùbá bámúbámú ni mo yó wọn mọ̀ pé èdè pọ́nmọ́ ẹnìkan kan ẹ jẹ́ àgbáyé wa lọ́wọ́ wọn gbogbo nǹkan tó yẹ ká máa fi gbádùn àwọn nìkan àtàyà wọn àtàwọn ọmọ wọn ló fi ń gbádùn ẹ jẹ́ àgbáyé wa lọ́wọ́ wọn mo àánú àwọn ọmọ Yorùbá ṣe mí ní December 24 tó yẹ kí gbogbo wa dúró sílé ká máa gbádùn ilé Tinubu ni gbogbo wọn lọ tò sí ṣé gbogbo wa lè wà nínú ìrọ̀rùn ká lọ tò sílé Tinubu mo tún wo fíìmù kan tani wọ́n fẹ́ fún ọmọ kan ní 600,000 pé wọ́n fi sísọ̀sì ya gbogbo ara tó wà lọ́rùn ẹ̀ ó dẹ̀ gbà níbi tá a bá wáyé ní Nàìjíríà obìnrin náà fi sísọ̀sì ya gbogbo aṣọ ẹ̀ tó ní 600,000 èló ní 600,000 ṣé bá a ṣe máa bá lọ nìyẹn ṣé bá a ṣe wá máa tò sílé Tinubu lọ́dọọdún nìyẹn pé a fẹ́ ṣọdún wọ́n ní ká fún yín láti gbé ayé ìrọ̀rùn náà fẹ́ fún yín kálukú lá máa wọlé ká máa jẹ nǹkan tó wù ú kálukú lá wọlé ká máa gun mọ́tò ara ẹ̀ kálukú lá nílé ara ẹ̀ kò sẹ́ni tí ìyá jẹmọ́ nílẹ̀ Yorùbá ẹgbẹ́ àdìde kì í ṣe ìyá Onítìrí la fẹ́ gba Yorùbá nation fún kì í ṣe bàbá Akíntóyè la fẹ́ gba Yorùbá nation fún kì í ṣe olóyè Ìgbòho la fẹ́ gbà fún àwa ọmọ Yorùbá àwa lánàá ìgbé ayé wa tá fẹ́ gbẹ̀gẹ́dẹ́ kúrò lọ́wọ́ àwọn amúnisìn ẹgbẹ́ àjáde mò ń fàsìkò ìpàrọwà sí bàbá Akíntóyè bàbá wa lẹ jẹ́ ẹ̀yin ló lórí wa ìyá Onítìrí ò sọ pé òun fẹ́ gba òyìn ìyá Onítìrí kò sọ pé òun fẹ́ gba àyè yín lẹ wà ọmọ yín ni ìyá Onítìrí ẹ̀yin ni bàbá Onítìrí ẹ dìde ẹ support ìyá Onítìrí ẹ pọwọ́ papọ̀ ẹ̀yin fúnra yín lẹ sọ pé 2002 bàbá Akíntóyè ẹ fúnra yín lọ sórí program ẹni kò lè kọjá 2022 yìí 2022 ń kọjá márùn-ún ẹjọ ẹ dìde sọpọ ti ìyá Onítìrí bàbá wọn lóye Ìgbòho ẹ̀yin fúnra yín jáde síta ẹni ọjọ́ ní ká máa kà pé kì í ṣọ̀sẹ̀ pé kì í ṣoṣù ọjọ́ dóṣù mẹ́ta ọjọ́ dóṣù mẹ́rin ẹjọ bàbá wa ẹ bá wa káwọn ọmọ ogun ti yín jáde ẹjẹ àfọ̀tẹ̀ sílẹ̀ ẹ má jẹ́ àfọ̀tẹ̀ bá nǹkan tó dáa jẹ́ nǹkan tó lọ́wọ́ ti ṣe fún wa ẹ má jẹ́ àkábàámọ̀ ẹjẹ jáde síta ẹjọ bàbá ẹ̀yin bàbá mi méjèèjì ni mò ń pàrọwà
sí ẹ káwọn ọmọ ogun yín jáde ẹ jẹ́ ká sọ̀pọ̀tì àwọn tó fẹ́ jáde lọ́la ẹ jọ ilẹ̀ wa là ń jà fún kì í ṣe ilẹ̀ ìyá Onítìrí là ń jà fún kì í ṣe ilẹ̀ bàbá Akíntóyè nìkan kì í ṣe ilẹ̀ bàbá Ìgbòho kí gbogbo wa jáde síta ká gba nǹkan tó jẹ́ tiwa gbogbo àwọn freedom fighter pátápátá náà mò ń fàsìkò ìpàrọwà sí wọn gbogbo bí ìyá ṣe jáde lẹ́ni tó wá sọ̀rọ̀ tẹ́lẹ̀ ìpínlẹ̀ ọ̀la ẹjọ́ ẹ má tún jáde dìbọ́ọ̀gì ẹ má jáde kẹ́ sọ pé wọ́n fẹ́ pa wá kò sẹ́ni tó fẹ́ pa wá bàbá Akíntóyè ti ṣiṣẹ́ jìnnà ó ti ṣiṣẹ́ pé kọ́ máa pa wá bàbá Ìgbòho ti ṣiṣẹ́ pé kọ́ máa pa wá ìjẹun Onítìrí náà tún ti ṣiṣẹ́ kọ́ máa pa wá kò sọ́kàpá tó máa pa wá kò sáàmì tó máa pa wá ẹ̀jẹ̀ á jáde síta ipò tí gbogbo yín fàìtì fún dáhà gba Yorùbá nation ipò á yapa nílẹ̀ Yorùbá gbogbo gbàgbé kò táwà nílẹ̀ Yorùbá akáyé àtúnṣẹ́kù akáyé àṣẹ́kù àbí o ipò tí gbogbo yín fàìtì fún akáyé àtúnṣẹ́kù. Ego dipa mọ́mí ego dipa ọ̀rọ̀ yín yẹn mú yes ego dipa. Àárín ara wa tá a bá dé àárín ara wa àì máa kún kòun bẹ̀ ẹ má jẹ́ àfọ̀tẹ̀ báyìí kan tó dáa jẹ́ ìjà wa ìtìrí Ọlọ́run ti lo bàbá wa Akíntóyè. Ọlọ́run kò sẹ́ni tá a lè ta lórí àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọlọ́ta tírí ìwà àrùn ni wọ́n àrùn mẹ́ta òde kì í dọ̀bẹ̀ nù ni mò ń gbọ́ gbogbo nǹkan tó ń sọ nílẹ̀ Yorùbá nìyẹn pé àrùn mẹ́ta kì í dọ̀bẹ̀ sọnù ẹ jẹ́ kí àrùn mẹ́ta tí wọn kó ṣẹbẹ̀ Yorùbá nation kó jiná kí gbogbo wa jẹ́ ẹ má jẹ́ kí àrùn mẹ́ta Yorùbá nation síná ẹ jọ̀ọ́ o abẹ̀yìn o ẹ̀yin àwọn ìgbéra àgbà àwọn ọmọdé kó tún yá jáde lọ́la kò sẹ́ni tá a pa wá wọ́n jẹ́ àgbà ẹ̀tọ́ wa kúrò lọ́wọ́ ìjọba jẹgúdújẹrá kúrò lọ́wọ́ ìjọba amúnisìn Akérédolú tó jáde ó ní unity wà ní Nàìjíríà àwọn kàsínà wọ́n lọ́ra amúnisìn fún àwọn fìjìláńtẹ́ wọ́n ní kò sàyè kóra amúnisìn fún fìjìláńtẹ́ tiẹ̀ ṣé unity nìyẹn unity wà ní Nàìjíríà Ondo State ló ní bítúmẹ̀ tó pọ̀ jù ní gbogbo àgbáyé àwọn ní second to the largest bitumen ní gbogbo àgbáyé kò sí gbogbo ọ̀nà tó ṣe é rìn ní gbogbo Ondo State ojoojúmọ́ làwọn Fúlàní wá ń fi tirẹ́là kó bitumen wá ní Ondo State kan kó lọ sí nọ́ọ̀tì ẹ lọ wo bí ọ̀nà náà ti ṣe rí wọ́n fẹ́ small Dubai kí Yorùbá máa jìyà àwa la ní gbogbo nǹkan ẹjẹ́ àgbà ọ̀rọ̀ wa lọ́wọ́ wọn ẹjẹ́ àgbà ògo wa lọ́wọ́ àwọn Fúlàní ká lè rí lò káwọn ọmọ wa lè rí lò káwọn ọmọ wa máa gbádùn kò sẹ́ni tá jìyà mọ́ ẹ̀ẹ̀kan yẹn ká jáde dé lẹ́ẹ̀kan yìí ká gba nǹkan tó tọ́ sí wa ẹ ṣe ìyá mi ìrọ̀rùn ló bá dé ìyá ìwé ìrọ̀rùn ló bá dé Yorùbá ẹ ṣe o bàbá wa títọ́ ìyá àgbàdà Yorùbá foundation wápáwú àfẹ̀mìkìdóbì bàbá wọn lóye ìgbò òun náà làgbàdàgbà nínú Yorùbá nation àfọwọ́páwú àfẹ̀mìkìdóbì gbogbo ọmọ tẹ́ kó wọnú Yorùbá nation kò sẹ́ni tá a yàn kú lára wọn kò sẹ́ni tá a kú nínú wọn ẹ ṣé o ẹ já sọ wọ́pọ̀ o ẹ ṣé tó yẹ kó bẹ́ẹ̀ èyí náà ṣe ẹ ṣé adúpẹ́ lọ́wọ́ yín mọ́mì wa ìjọ láti nǹkan tí mo fẹ́ sọ ìwà ìyá ìwé ìrọ̀rùn ló bá dé ẹjọ́ ẹ bá wa ṣọ̀nà kan bá wa tú ìjìnlẹ̀ sílẹ̀ ẹjọ́ ìyá mi ìjìnlẹ̀ má kàn tó gbúdọ̀ jìyà ẹjọ́ ẹ bá wa ṣọ̀nà kan bá wa tú sílẹ̀ ẹ ṣé o ìyá mi ẹ ṣé àdúpẹ́ mọ́. Hello lẹ́kìtì ẹ ṣeun o mọ̀mọ́ dáadáa. Hello wọ́n gbọ́ yín o. Last call ní eléyìí o ẹ má bínú o àì máa gbà pé sí títà ń bá wà last call ó yá. Hello ẹ ká sọ mà ẹ kúṣẹ́ náà mà mọ́mì mi ìyàwó wa aya wọn lẹ́gbàá ilé. Mo dúpẹ́ o God bless you ma ọjà tẹ fi ń pọ̀ wá kò ní já lórúkọ Jésù abiyamọ gidi ni yín. I don't know what to say to you ma. Ọlọ́run yóò bí sẹ́yìn gbogbo àwọn tó bá gbógun tì gbogbo wọn lọ́ọ́ máa fẹ́ ara wọn ṣóúnjẹ. Mommy, I just want to say thank you. Olúwa lọ́wọ́ yín ilé ìgbà ń dúpẹ́ lọ́wọ́ yín àwọn gbogbo alálẹ̀ ilẹ̀ gbà pátápátá ó ń dúpẹ́ lọ́wọ́ yín Olúmọ ó ń dúpẹ́ lọ́wọ́ yín gbogbo àwọn ọmọ kéékèèké ilẹ̀ gbà gbogbo ọmọ kéékèèké ilẹ̀ Yorùbá ó ń dúpẹ́ lọ́wọ́ yín I just want to say thank you ma. I don't know what to
say, I just want to say, Yorùbá ẹjọ́ nítorí Ọlọ́run ẹ jẹ́ ká jáde síta lọ́la. Ṣé yẹ kó rí bẹ́ẹ̀ ọ máa post account number. Ẹ jẹ́ kí gbogbo wa ká da owó bo account yẹn. Ẹ jẹ́ ká sanwó síbẹ̀. Ìtòní ìdí tọ́lọ́run Elédùmarè ṣe gbé wa wá sí ìlú yìí. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jẹ́ ká sanwó sínú account yẹn. Ẹ jọ̀ọ́ mo dẹ̀ fẹ́ make statement kan. Ó ní pé àwọn tó wà l'Amẹ́ríkà ló ń bá lọ́jẹ̀ kí ilẹ̀ Yorùbá kó dúró. Inú àwa tá wà l'Amẹ́ríkà èmi Ọláyínká ò sí bẹ́ẹ̀ o. Ẹ má jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Àwọn ò sí nínú pé kí ilẹ̀ Yorùbá má dúró. Àwọn wà ní pé kí ilẹ̀ Yorùbá dúró pẹ̀lú àwọn kan. Ṣùgbọ́n ìgbà ń bá ẹ tó fẹ́ kí ilẹ̀ Yorùbá dúró pé owó táwọn máa jẹ làwọn máa rè ilẹ̀ Yorùbá máa mú wọn àti gbogbo ìgbẹ́yìn ilẹ̀ Yorùbá máa mú wọn láṣẹ tọ́lọ́run. Ẹ ṣé mo dúpẹ́ má bínú pé mo gba time yín. Ẹ ṣé mo dúpẹ́. Mo fẹ́ fi àsìkò yìí tún sọ fún àwa ọmọ Yorùbá especially àwọn ọ̀dọ́ wa. Ẹ jẹ́ ká jáde o. Èní ni o kò dọ̀la o. Èní tí mo mean ní pé present. Ìpè nǹkan tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí ni. Ẹ má jẹ́ àtiwọ́ 2023. Ṣé rí picture tí mo ní kí sister mi fi hàn tó jẹ́ pé ó ń show wípé gbogbo nǹkan tó bá fẹ́ fa èèyàn sẹ́yìn tó fẹ́ gbé èèyàn ṣubú kéèyàn ya gé àmì kéèyàn bẹ̀rẹ̀ sí gbé ìgbé ayé tó dáa. Òun náà làwa ń ṣe peacefully yìí o. Là ń sọ wípé gbogbo ìfàsẹ́yìn tán ti ṣe fọ́mọ Yorùbá Ọlọ́run ní pé ó yá ká máa lọ́lé kóun lè ṣe àtúnṣe fún wa kóun lè resurrect gbogbo nǹkan wa fún wa padà ká lè máa gbégbé ayé tó dáa. Ìyẹn gbọ́dọ̀ jọ ọmọ Yorùbá gẹ́gẹ́ bí àwọn ọmọ mi wá ṣe sọ ká tiẹ̀ sọ pé bitman nìkan ètò wà ní ilẹ̀ Ondo State lásán tá a bá bọ́ gbogbo ilẹ̀ Yorùbá tán téèyàn bá ṣe ètò tí ò ṣe àwọn olè tí ò ṣe jìbìtì téèyàn bá ṣe ètò bó ṣe yẹ kó ṣe ètò tán á fẹ́ bọ́ gbogbo Áfíríkà yìí. Àwa ti sọ gbogbo nǹkan oríṣiríṣiríṣi èyí tá a sì rí nìyẹn èyí tá a ti rí tún wà ń bẹ o tọ́lọ́run fi ṣe lóore fún wa. Ìyẹn ò gbọ́dọ̀ jẹ́ wà. Ẹ jẹ́ ká take control destiny wa. Ẹ jẹ́ ká take control resources wa. Ẹ jẹ́ ká take control future wa present and future. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kẹ́nikẹ́ni sọ fún yín pé àwọn fẹ́ pa yín o pa yín fún kí ni. Tó bá jẹ́ pé ọ̀rọ̀ pípa ní àní gba ọ̀nà yìí náà a ti gba ọ̀nà attack láti joy. But Ọlọ́run mú wa gba ọ̀nà yìí nítorí pé Ọlọ́run rí pé nǹkan tó wù mí ni wípé kó má sí tẹ̀jẹ̀ sílẹ̀. Gbogbo ọ̀nà tẹ́dàá dẹ̀ lè gbà á ti gbà á. Ṣùgbọ́n tí ẹnikẹ́ni bá ṣe káì a máa defend ara wa o. Orí ilẹ̀ wa la wa o. A dẹ̀ ń ṣe ọ̀daràn. Nàìjíríà signatory sí ọ̀nà méjì dẹ̀ ni Yorùbá dúró lé lórí self-determination àti indigenous people. Orí ẹ̀tọ́ wa la dúró lé lò bí àsìkò ìdédé ìgbà yìí ni ó rẹ̀ ti wá sí ìmúṣẹ. Ẹ ṣé mo dúpẹ́. Thank you for watching. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. My name is Abi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drive TV. Olólùfẹ́ Drive TV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drive TV. Keep watching Drive TV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drive TV. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò. Drive TV. Thank you. Chloe. Drive TV, driving you around the world.